ọdún yìí pé wọ́n bá Priscilla sùn wàláì number one àti kọ́ mú náírà àti kọ́ gbé ní condition pé kó fóun bóyá 300 million kó má sọ síta tó bá at the end of the day náà ó máa sọ síta kí ló dé tó bò látọjọ́ yìí mo fẹ́ sọ fún yín mo ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run rí nǹkan tí mo sọ yìí mo fi gbogbo nǹkan tí mo ní láyé ìbúra ọmọbìnrin yẹn ọ̀rẹ́ náírà ló ń fẹ́ tó ń pè ní Lil Kesh kò dẹ̀ dá wá lẹ́yìn náírà rí àbí kò dá wá lẹ́yìn ọmọ yẹn rí wá sílé náírà so gbogbo wọn máa sọ̀rọ̀ wọn máa sọ fún ní drug fún nílé náírà kò sẹ́ni tó mu drug o lẹ́yìn Mohbad igbó ni gbogbo wọn mu òun yìí nìkan ló mú gbogbo wọn ń pèntì ẹ̀bẹ̀ ni pé saint ni Mohbad ń jáde ń jà fúnra rẹ̀ ó lọ ń jà ń ta ló wọlé náà ká má sọ̀rọ̀ ẹni tó ti kú torí ẹ̀yin muslim lẹ́ni wọ́n ti ní ẹni tó bá kú àdúrà ní ká gbà fún nǹkan tó bá da tó bá ṣe ní ká sọ ká má sọ èyí tí ò da so ìyẹn lè máa rí ẹ máa pẹ́ náírà kó sọ̀rọ̀ kó tó bá dé kó tún sọ̀rọ̀ látọjọ́ yìí wọ́n á tún ọ̀rọ̀ ẹ̀ now ǹjẹ́ àìsọ̀rọ̀ ẹ̀ ń sìn ǹjẹ́ àṣírí gbogbo àwọn aṣebi ò jáde mo kàn ní kí n bọ́ tẹ̀sí torí mo ti listen sí kúrẹ́ ìsọ̀rọ̀ látọjọ́ ẹ̀ mo ti listen sí látẹ̀ẹ̀kan mo wá òkè òkè mo máa ń listen sí a lot of blogs àwọn mi wà tẹ́ pé máa ń sọ̀rọ̀ akọ̀ pé àwọn eléyìí mi ní láti sọ̀rọ̀ ńbẹ̀ but mo ti rí focus mo ti rí àwọn nǹkan tí ẹ̀ ń sọ bí báyìí mo rí pé òótọ́ lẹ gbé dání nígbà ló jẹ́ kí yín kẹ gbé mi wá sókè o mo ti rí pé nítorí pé ọ̀rọ̀ yẹn kì í ṣe pé wà ní fẹ́fọ́ mi o àbọ̀ wà ní fẹ́fọ́ ọmọ mi o but mo rí pé òótọ́ ọ̀rọ̀ wà nú ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ bá rí arákùnrin tó wọlé lẹ́ẹ̀kan tó ń béèrè question lọ́wọ́ Mr. Isiaki ẹ rí i pé àwọn nǹkan tó ti gbọ́ àwọn nǹkan tó kà ló ti gbé wá sórí wọ́n bá sùn kan lọ sí kinní kan lọ sí Tanzania kan lọ bóyá ọmọ àlè ni ìyọ̀ tó ń sọ yìí kì í sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ nídọ̀sí nítorí pé Ọlọ́run nígbà tọ́lọ́run bá fẹ́ fìyàn ṣẹ̀sìn síbí ìfẹ́ ìdákan ló ń bú lónìí àbí Naira Marley náà kọ̀ tó máa ra ọmọ òun lọ sọ́dọ̀ ẹ̀ eventually ó tún change ó náwọn ọmọ tó ń gbọ́dọ̀ òun lòún máa rán kí n ṣe ọmọ òun ó ṣe tún wá dán ọmọ ẹ̀ ń sìn náà rape gbogbo nǹkan tá a bá ń ṣe ṣá ẹ jẹ́ ká máa rántí pé Ọlọ́run wà Ọlọ́run rí gbogbo wa ẹni tó dá dáadáa ẹnìkan tí wà tó máa tún dá o èyí tí ò dá dáadáa ẹnìkan tí máa tún dá ṣé wá dé bá ṣe wá ń sọ̀rọ̀ yẹn ọlọ́mọdé ká máa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́lọ́ máa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbá wa lẹ́nu ṣe rí nǹkan tó wà lórí íńtánẹ́ẹ̀tì tẹ bá tẹ̀lé ọlọ́mọdé kéèyàn wọná o òótọ́ ọ̀rọ̀ ni mo sọ yìí o ẹni ọmọ tó ń pè ní Naira Marley ẹlòmíì ò mọ̀ ẹlòmíì àwa síbẹ̀ ẹ̀yá ní ẹ̀jẹ̀ náà mú ń lé ẹ̀ orí èèyàn náà ń bẹ́ ń lé ẹ̀ orí èèyàn náà ń ṣe kinní kan oríṣiríṣi màá dẹ̀ wò báyìí pé kọ́lọ́n dáríjì ni o kọ́lọ́n mántọ̀ dáríjì fún ọ ni o torí wọ́n ṣe kọ́ ìmì nílé tèmi nìyẹn ẹ mọ̀ ẹ kàn ń gbọ́ pé ó ń kọrin ilé so kí ló wà nù business life ó yàtọ̀ sí personal life mo ní kí n yín ni o kí n kàn wá sókè mi bá kí n bá lè buttress point yín ni ẹ ṣe gan ẹ kó àdúró tí o. ẹ má ti drop o ẹ má ti lọ sàn. ẹ má bínú sà ẹ jẹ́ ká wá sọ fún Naira Marley ó dàbí ò ṣe sọ̀rọ̀ but ẹ jọ ẹ jẹ́ kó tó bá ti anybody tó bá gbé kó gbé sí public ẹni kó publicize kó jẹ́ kí sínú newspaper irú ìgbà tó gbé Ìyábọ̀ a fẹ́ rí ẹ jẹ́ kó gbé jáde kóun máa sọ̀rọ̀ bọ́ ẹ jẹ́ kó máa gbé jáde actions ẹ̀ kó máa gbé jáde please sir God bless you for coming up. ó ti débẹ̀ báyìí.